Sure you like snail on a fresh bush meat to Sade go order your own. Yeah, yeah. Make you go order your own. Sade go order your own. Ayé ti wá dáadé báyìí o. Ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní bí ebi bá kúrò nínú iṣẹ́ ti bùṣe. Èyí ló mú àjọ adójútèbí ni Àkànní Akànjí farm pèsè àwọn èrè oko fún jíjẹ ní ìrọ̀rùn láìsí àbàwọ́n kan àti ìnira rárá. Àwọn èrè oko bíi àgbàdo, ẹ̀gẹ́, iṣu, ewébẹ̀ àti àwọn èso lóríṣiríṣi, ẹran ìgbẹ́, ẹja odò, ìgbín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún ń ta àwọn ohun jíjẹ fún àwọn oníbàárà wa tí wọn kò bá lówó lọ́wọ́ lásìkò àti ra oúnjẹ lọ́dọ̀ wa, ṣùgbọ́n tí wọn ó sì ṣe ìlérí wípé wọn yóò san owó náà padà kété tí wọ́n bá ti rí owó náà níparí oṣù. Pabambarì rẹ̀ ni wípé a tún lè kó èyíkéyìí nínú àwọn èrè oko lọ káàkiri àgbàlá ayé. Ẹ̀yin ẹ ṣáà ti kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Àkànní Akànjí farm 08034564577 àti 09077901303. Àkànní Akànjí farms àwa fún yín lọ́jọ́kọ́jọ́. Mo ṣàbọ̀rú, mo ṣe àbọ̀yè, mo ṣe àbọ̀ ṣíṣe fún gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Èmi ọmọ yín náà ni Òṣàtọ́lá Bímbọ́lá. Ẹ má bínú, ọ̀rọ̀ yìí kìí ṣe láti wá bú ẹnikẹ́ni àbí láti wá tako Ṣéèkì Àjàní Bello, ṣùgbọ́n ọ̀nà ẹjọ́ là kọ́ka tó kọjá. Mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọba wa pé ẹ jọ̀ọ́, ṣé ẹ máa ń ronú? Torí kò yé mi. Mo fẹ́ béèrè, ṣẹ́yin ọba wa ṣe máa ń ronú? Torí kò dájú pé ẹ ní àròjinlẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ní àròjinlẹ̀ yẹn, ẹ fi kó bá ara yín nìkan, ẹ fi ń kó bá gbogbo ìlú lápapọ̀. Now a ti gbọ́ rí wípé wọ́n ní oníbà ẹkùn yìí wípé báwo ló ṣe ń pè náà, baálẹ̀ ni wọ́n kó tó di pé wọ́n sọ wọ́n di ọba. Àmọ́ bóyá òótọ́ ni, mi ò lè pè tán ibẹ̀ torí mi kì í ṣọmọ nínú ibẹ̀. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó dá họ́wùhọ́wù sílẹ̀ lódindi gbogbo Ọ̀yọ́mèsì ni bàbá Muyideen Ajani Bello ni wọ́n sọ̀rọ̀ sí, tí gbogbo wa tutọ́ sókè tá a fojú gbà. Ìdẹ̀yìn yẹn ni ó bá mi iṣẹ́ ìwà tó wá pè wá pé òun ń ṣe ọjọ́ òbí, kí wọ́n wá ṣe wáàsí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ọmọ ìlú tí ẹni yìí tí wọ́n jọba lé lórí, oníbà ẹkùn àbí kí ló ń pè, ṣé eléyìí tó tọ̀nà ṣó bójú mu? Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àárí àwọn afọbajẹ ìlú yẹn bá wí o, torí oníbà ẹkùn ló sọ pé nǹkan tóun fẹ́ ni, òun kẹ̀láṣẹ́ wà lẹ́nu ẹ̀, òun lọ bá wọn jẹ́ sọ wípé báwo ni àṣẹ ẹ̀ ṣe jẹ́ tó máa fi múlẹ̀ àbí tí ò fi ní múlẹ̀. Nǹkan tó fẹ́ òun ló ṣe gẹ́gẹ́ bí ọba. Ọba yìí ni mo wá ń bá wí wípé ṣé ìyẹn túmọ̀ sí wípé bí bàbá Àjàní Bello ṣe sọ̀rọ̀ sí àwọn Ọ̀yọ́mèsì ó tẹ́ ọba yìí lọ́rùn, torí lómi ò kí ń rorí. Bàbá
tá à ń wò lórí ìjókòó yìí tí wọ́n jẹ́ oníbà ẹkùn yìí a mọ̀ wípé a ti rí wípé àgbàlagbà ni wọ́n. àwa nǹkan tó yẹ káwa ọmọdé ṣe àbí ọba tó bá kéré sí wọn lọ́jọ́ orí àti ní ipò n tó yẹ kírú wọn ṣe tí ó yẹ kírú wọn pè wọ́n wípé wá ń bí ọwọ́ ọmọ yìí kò yẹ kó ṣe báyìí ṣó ò rí wípé Muyideen Ajani Bello ó fa họ́wùhọ́wù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí wípé ààyè ti gba tápà àwọn olóṣùká wọn akọ́lé ìgbòǹkó sínú ààfin kì í ṣe sáàrin ìlú mọ́. Lóòótọ́ oníbà ẹkùn gẹ́gẹ́ bó ṣe ń sọ ó dà pé wọ́n sọ pé Sulemon lórúkọ ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n Sulemon yẹn orúkọ wọn nílẹ̀ Lárúbáwá ni kì í sì í ṣe àwọn lọ́gbé sí orí ipò tó wà yìí. Ẹ jọ̀ọ́ kí ni ìpàdé ọlọ́jà àti asínwín? Bóyá ẹ̀yin afọbajẹ wa ẹ máa fi àwọn òfin kan lẹ̀ o ẹ máa jẹ́ kí àwọn wọ̀nyí máa búra kó tó di wípé ẹgbẹ́ ọ̀pá àṣẹ àti adélé wọn lórí ìyẹn tó bá jẹ́ pé ẹ ṣì lẹ́nu torí a mọ̀ wípé ẹ̀yin afọbajẹ kò dẹ̀ sí nǹkan kan mọ́. Àwọn ọ̀jẹ̀lú lọ́dẹ̀ ń ṣayé bó ṣe fẹ́ lórí ìtẹ́ wa. Ìdí nìyẹn tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ lú àwa yóò lè fún yín ní ọ̀wọ̀ kankan torí wípé a ti rí wípé ẹ̀ dáṣẹ pa. Kì í ṣe gbogbo ọba ilẹ̀ káàárọ̀ òjìrì ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀nù òun náà dẹ̀ lẹ́ ti ń fojú wọn yìí. Ẹni tí ó ọlá iyì àpọ́nlé bá tọ́ sí la máa ṣe kí ni la máa fi fún. Ó ní tọ́ba máa ṣe tá a máa rí lára ẹ̀ wípé ọba rèé àtọ́ba tẹ́lẹ̀ kó tó jọba rèé. Náà ká wá sọ wípé torí wípé bàbá wọ́n sọ bàbá lórúkọ Sùláìmọ́nà Agẹ́njó. Bàbá ti joyè oyè ọba ló tún jẹ. Ọ̀pọ̀lọpọ̀ wádẹ lámọ̀ pé ẹ̀kúkú ṣòro débi tẹ́ ẹ máa ṣòro pé rádaràda náà ló bá yín débẹ̀. Ìmí inú yín ó ṣòro ṣùgbọ́n àpòrò ni yín sọnù. Bí bàbá tó gbéṣẹ̀ nílùú Ọ̀yọ́ tó kọjá lọ. Òun ló fi jẹ́ kí irú àwọn Ajani Bello bọ́ síta wá máa sọ wípé àwọn Yomis ẹni ìbú ni wọ́n. Ẹ jọ̀ọ́ ẹ̀yin afọbajẹ ìlú tí oníbà ẹkùn yìí jọba sí ìgbà wo lẹ ní dẹni bútẹ ní dẹni rádaràda tí wọn ò ní fi yín wé ṣenge torí tá a bá sọ̀rọ̀ ẹ máa pa wà láàbù yín tá a bá sọ̀rọ̀ ẹ máa pa wà ní wọn kọ́ tá a bá sọ̀rọ̀ ẹ máa pé àwa lọmọ òfò ọmọ burúkú ọmọ gbá ọmọ àwòkógbọ ẹ lẹ́tí pé wá. Ṣùgbọ́n eléyìí tí Ajani Bello ṣe fún yín yìí ṣe bá àwa la nígbàgbọ́ lórí ipò tẹ́ jókòó sí àwa la nígbàgbọ́ lórí gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé tí ò bá àti ibẹ̀ wá. Àwọn eléyìí tó pé òṣùká làwọn máa wé káàkiri gbogbo àgbáláyé. Àwọn eléyìí tó pé aṣọ òfì ò tẹ́ wọn lọ́rùn mọ́ aṣọ òkè ò tẹ́ wọn lọ́rùn mọ́ sányán bàbá aṣọ gan kò jáṣọ lójú wọn mọ́ ju pé kán máa múra bí àwọn àràbò. Ìyẹn ni ìmúra tó lápọ́nlé jù lọ tó ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ Allah. Ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ bàbá Muyideen Ajani Bello wọ́n ṣe ń pín tan ajá tó ń kán lè mọ́mù bẹ́ẹ̀ tó bá kí ń ṣe bẹ́ẹ̀ wípé oníbà ẹkùn òun ló gba gbogbo ilé láàyè. Onígbà ẹkùn dẹ̀kẹ̀rẹ̀ ó ti dàgbà tó bá gbéṣẹ̀ lọ́la
tó gbéṣẹ̀ tírú àwọn bíi Àjàní Bello yìí ṣì wà láyé, ó máa padà wá pé àwọn afọbajẹ ìlú yẹn ní ẹni ibú, ẹni òfò, ẹni àdánù, ẹni ẹ̀tẹ́, ẹni ẹ̀sín, tá a padà fi wọ́n ṣe lẹ́yà torí wípé ó ti ṣe rí ni ó tún máa tún ṣe. Bẹ́ẹ̀ ni eléyìí ò ń sọ̀rọ̀ pa àfi parọ́, gbogbo yín náà lè rí n tó lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin ọba tá a ní nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ọ̀pọ̀lọpọ̀ yín tá a pé ká fẹ̀yìntì ká mọ dídùn ọ̀sán, ẹ̀yin gan kan gógó burúkú, ẹ ṣe farati lórí ẹ̀gún ṣanṣọ burúkú gbà nìyí. Ojú dẹ̀ ń gbà mí tì fún ọ̀pọ̀lọpọ̀ nínú yín nítorí wípé ńgbà tẹ́ ẹ ti jọba, tẹ́ ẹ ti ṣàwọn nǹkan kan, tẹ́ ẹ ti rí ìṣẹ̀ṣe débì kan, ó yẹ kí ọpọlọ yín pé naturally tójú yín ti là dáwọn bì kan. Ṣùgbọ́n wọ́n ti sọ wípé a fool at 40 is a fool forever. Mi ò mọ̀ bẹ́ẹ̀ bá sọ pé bóyá mò ń bú yín àbí mi ò bú yín, because àwọn ọ̀rọ̀ yìí gbogbo wa náà kọ́ la máa lè sọ fún yín. Àwa tó lódùmarè bá lè sọ pé ká sọ àsọ, kò sì ní hun wá torí ẹnìkan gbúdọ̀ sọ náà ni, ẹnìkan ló máa sọ. Gbogbo wa à lè dákẹ́, ká dákẹ́ títí tọjọ́ ogbó, títí tá máa fi kú, kò possible. Ẹnìkan náà ló máa lànà sọ, a sì ní tẹni gbó bí ọwọ́, a ní wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀, ó tún wáyá. Kí ló dé tẹ́ ń ṣe rádaràda? Bẹ́ẹ̀ ṣe wà ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire yìí, tẹ́jọ́ ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ẹ lè lọ sí Saudi. Kẹ́ ẹ dé Saudi tọ́kẹ́ sọ pé ẹ fẹ́ dá fá àbẹ́ fẹ́ rúbọ ń bẹ̀ fún ọba ibẹ̀, pé nítorí pé ó ń ṣọjọ́ ọ̀bí ẹbọ lẹ fẹ́ fi ṣe birthday party fún, ẹbọ lẹ fẹ́ fi ṣe gift fún, ètùtù lẹ fẹ́ fi ṣe gift fún. Wọn bí yín dá débẹ̀, tẹ́ bá débẹ̀ ẹ máa tẹríba, ẹ máa ṣe bó ṣe ń ṣe ń bẹ̀ ni. Ó ṣe jẹ́ wípé àwọn ẹlẹ́sìn àjòjì lẹ́yìn máa ń gbé lórí nǹkan tiwa, ó ṣe jẹ́ bẹ́ẹ̀, ó ṣe jẹ́ bẹ́ẹ̀. Kí ló dé tó jẹ́ pé ìyá sàǹdókò èèyàn tára ò kí ń dùn yín, ara ò kí ń lọ yín, ọpọlọ yín ò kí ń pé, ẹ kí ń ronú síbi tó yẹ kí báwọn èèyàn bá ń ro orí tó ń ronú síbi tó yẹ kán ro orí sí. Ẹ̀yin máa ṣe rádaràda tó máa ti wọ́n ní tí wèrè bá ń ṣe nǹkan, bóyá wèrè ni yín kò yé mi, bóyá ni mo pè é, wèrè ni yín kò yé mi torí wípé wèrè ò kí ń mọ̀ wípé òun ń bugi jẹ pé nǹkan tóun ń ṣe ò dáa, àwọn aráalé wèrè lójú máa ń tì. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe ò dáa ni? Ẹ̀yin ò mọ̀ pé ó ní dọ̀tí nìyí ni? Ẹ mọ̀ pé ó ní bàṣípà nìyí ni? Ẹ mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe ó ń tìyàn lójú ni? Ẹ̀yin ò mọ̀ ni? Ẹ mọ̀, torí tẹ́ ẹ bá mọ̀ ni gbogbo tẹ́ ń ṣe rádaràda yìí ẹ̀ ní máa ṣe. Ẹ ní ṣe rárá, kò dẹ̀ sẹ́jọ́ lọ́wọ́ yín. Ibi tí ẹ bá wa dé náà la wà yìí, ibi tí ẹ sìn wá dé náà la wà yìí, kò sẹ́jọ́ lọ́wọ́ yín. Ìgbà tẹ́ ẹ ti gba sátidé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́, tẹ́ ẹ ti gbé Sunday lé wọn lọ́wọ́, ẹ lè jẹ́ kán ronú, gbogbo ọ̀nà lẹ fi fìyà jẹ wọ́n. ẹ rí wọn, àdúrú ń tọ́ gbé sọ́rùn, síbẹ̀síbẹ̀ náà kò sọpọlọ, kò sí nǹkan kan. Báwo ni àdúrú ẹni báyìí tó máa ní wípé kó wá ṣe ètò odindi ìlú? Báwo ló ṣe ń ṣe ètò odindi ìlú bẹ́ẹ̀ tílùú náà ṣe ń túbà tó ń ṣùṣẹ́? Torí ẹ̀ nílùú ṣe rí bó ṣe rí mọ́ yín lọ́wọ́ báyìí. Nǹkan tí bàbá yìí ń sọ ni wípé bí bàbá Àjàní Bello ṣe sọ̀rọ̀ sí àwọn Ọ̀yọ́mèsì kò kàn wọ́n. Kódà
ó tún support ẹ̀ ní wípé n tó sọ yẹn gẹ́nẹ́ náà ló ṣe wípé ní ibú làwọn bàbá wa tó bá ń ṣe bẹ́ẹ̀ ni olóṣùká ló yẹ kán fi sí àwọn eléyìí ò kì í ṣe ọba àwọn eléyìí ò yẹ ní ọba àwọn eléyìí wọn ò yẹ nípò àwọn eléyìí wọn ò yẹ ní ẹni pàtàkì láwùjọ àwọn eléyìí wọn ò yẹ lẹ́ni tó yẹ ká fi ọjọ́ ọ̀la wa lé wọn lọ́wọ́ ọjọ́ ọ̀la wa tó dẹ̀ wà lọ́wọ́ yín tẹ́ ẹ fi ń ṣe fúlẹ́ńgẹ́ bí ìgbà tó jẹ́ pé kò sí ẹnikẹ́ni tó lè bí yín irọ́ lẹ pa ẹ̀rí ni bá a ṣe ń bí yín náà la máa ṣiṣẹ́ tọ̀ pé ká gbára yẹn bọ́ lọ́wọ́ yín kó lódùmarè fi yín ṣe ẹ̀sín tọmọtọmọ kó fi yín ṣe ẹlẹ́yà torí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó bá tún sọ wípé ọba kankan máa pe Àjàní Bello wá sí ààfin a máa pe rọ ni a máa pé kò jẹ́ rí bẹ́ẹ̀ a máa pé wọn ò jẹ́ ṣe bẹ́ẹ̀ wọn ò jẹ́ dáṣọ ọrú ẹ̀ ṣòro oníbà ẹkùn nígbà tẹ́ ẹ bá lọ tán ẹ jọ̀ọ́ ìgbà wo làwọn ìjòyè yín ò ní dẹni ibú lẹ́nu bàbá Àjàní Bello ìgbà wo lẹ́yìn gan ò ní dẹni òfò tó jẹ́ pé iwájú tẹ́ ẹ máa dojúkọ Olódùmarè á fi pàṣán bayé yín jẹ́ ni ẹ̀yin tẹ́ fi sílẹ̀ gan apolúkú muṣu ni ìgbà wo. ẹ rò pé ó yẹ yín ni ó ti yẹ lẹ̀ tipẹ́tipẹ́ fún yín ẹ̀ ọmọ ni gbogbo ẹ̀yin ọba tẹ́ ń ṣàmúlùmálà nínú ààfin tẹ́ ẹ̀ mú èèwọ̀ tẹ́ ń fún àwọn bàbá ńlá wa jẹ tẹ́ ń ṣohun èèwọ̀ á padà bí yín láṣẹ Èdùmàrè lọ́lá gbogbo àwọn igbarúmọlẹ̀ àdàbí o àdàbí tó bá jẹ́ wípé ẹni tó tẹ ìlú yẹn dó Quran ló fi tẹ ẹ̀dó nìkan ló kù àdàbí tó bá jẹ́ wípé ẹni tó tẹ ìlú yẹn dó ẹ̀sìn àjòjì ló fi tẹ ẹ̀dó ẹ̀sìn àjòjì ló fi ń jẹ ọba láti ìgbà ìwáṣẹ̀ àbí ló fi jẹ kí ló ti ń porúkọ ẹ̀ baálẹ̀ àdàbí nìkan ni nǹkan tó lè save gbogbo yín nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé irọ́ ni èèwọ̀ á bí yín gbogbo àwọn igbarúmọlẹ̀ á bí yín tọmọtọmọ ẹ̀ ní sinmi tẹ́ ẹ sọ wípé àwa tá a jẹ́ ọmọ káàárọ̀ òjíire tó jẹ́ pàná ni wọ́n bí wa yìí tá a ṣe ń padà wá sílé ìtẹ́sọ pé nǹkan tó máa rí wa lára la máa fojú rí lórí ilẹ̀ wa tí ò ní máa tẹ́ wa lọ́rùn ìgbésí ayé yín ò ní tẹ́ yín lọ́rùn ẹ máa sunkún pọ́nyìn ayé yín ni omijé báyìí lẹ máa fi ẹ máa sunkún kú ni torí wípé bàbá tá à ń wò yìí yes wọ́n ti sọ̀rọ̀ àti fún wọn ní èsì wọn ò dẹ̀ sọ míì mọ́ torí mo wo ètò yìí mo wò dáadáa mo wò délẹ̀délẹ̀ so oníbà ẹkùn babaláwo tó ń dáfá fún ìlú yẹn kò sí àbí bàbá Àjàní Bello ló ń dáfá fún yín òun ló ń rúbọ fún yín òun ló ń ṣètùtù fún yín torí òun ló mọ ifá tó tẹ ìlú yẹn dó àbí olúwo ìlú yẹn kò ṣeé rí mọ́ọ̀yàn ẹni ìdọ̀tí ni gbogbo yín máa kàbùkù ẹ máa tẹ́ ẹ máa fà tẹ́tẹ́ dì láṣẹ Èdùmàrè àdàbísẹ́ tó bá jẹ́ wípé Quran làwọn bàbá ńlá wa fi tẹ ìlú kọ̀ọ̀kan tó ní kọ̀ọ̀kan ṣùgbọ́n tí ò bá ti rí bẹ́ẹ̀ ẹ máa kàbùkù lọ kúrò láyé yìí ni àṣẹ dẹ̀ ti kù mi ò rí sọ jù báyìí lọ.